Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ káàárọ̀ o, ṣàlàáfíà la jí. Ní àárọ̀ yìí mo fẹ́ fún wa ní ètò bóyá bíi 3 sí 4 ká fi ṣe àgbèjì ara. Iṣẹ́ yìí ẹlòmíì ń bẹ tó jẹ́ pé gbogbo ibi tó bá lọ ayé kì í gbà tiẹ̀. Wọ́n á máa bà á jẹ́ ni, wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa. Sọ wá rí iṣẹ́ yìí tó bá rí lò, iṣẹ́ yìí dáa gan ni o. Ẹ̀yọ́nú àgbàlú là pé gbogbo òlú tó bá wọ̀ tó bá lò ayé ọmọ àgbà tiẹ̀ ni. Tá a bá parí iṣẹ́ yìí, inú ṣẹ̀kẹ̀rẹ̀ ní gbé. Ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n ti lù dáadáa, ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n ti lù dáadáa, ṣẹ̀kẹ̀rẹ̀ ajé ń bẹ o, ṣẹ̀kẹ̀rẹ̀ lásán ń bẹ o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ajé òun lèyí t'Aláàfin máa jó, ṣẹ̀kẹ̀rẹ̀ ńlá yẹn, ṣẹ̀kẹ̀rẹ̀ alájé nù. Ṣẹ̀kẹ̀rẹ̀ alájé yìí òun ló gbìyànjú tó wà, tí wọ́n ti lù dáadáa. Wá èyí tó bá kéré, èyí tó bá kéré inú rẹ̀ là á kó sí. Ọ̀gbọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ yìí, gbogbo ẹni tó bá bu iṣẹ́ yìí fún, a gbọ́dọ̀ dúpẹ́. Ẹ̀yọ́nú oníṣẹ̀kẹ̀rẹ̀ yìí, àwọn àgbàlagbà wọn yẹn gbé síta, inú ilé ni wọ́n gbé sí. Èmi bọ̀ wá máa dé yìí ni wọ́n wí, wọ́n sì bù fún wọn nìkan máa lọ lò. Ọwọ́ alẹ́ iṣẹ́ ńláńlá kan ni, má jẹ́ wọ́n yọ ọ́ kúrò níbi iṣẹ́ tó fi lóru iṣẹ́ báyìí. Ọ wà nínú ìjọ kan ni, ẹlòmíì ní ìjọ tíjọ rẹ̀ fi etú ká lé lórí kọ̀mọ̀. Àwọn tẹ́jọ́ ń tarú òwò, tẹ́jọ́ ń ṣòwò kan náà wọ́n yí ọ ká bíjọ tiẹ̀ ṣe ń kó dùn mọ́ wọn, bọ́jà rẹ̀ ṣe ń ta dùn mọ́ wọn. Ṣé mọ̀ pé àwọn ọlọ́jà máa tilẹ̀kùn mọ́ra wọn, tó yẹ pé tí a bá jẹ́ méje, èèyàn méjì péré ni wọ́n máa tà, àwọn márùn-ún yòókù wọ́n gbọ́ ọ lọ́wọ́ báyìí ni. Wọ́n máa wá tẹ pọ̀táàbù, wọn ò ní rẹ́ni bá wọn rajà. Bọ́ bá súnmọ́ wọn dọ̀rọ̀ òṣèlú lẹ̀. Ẹ gbìyànjú kẹ́ ní iṣẹ́ yìí nílé kẹ́ máa lò. Báwo là á ti ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ alájé? Ẹ wà, ẹ tọ́jú ewé ọmọ ní gèdègèdè wẹ́ẹ́rẹ́, òun lòríjínà o. Ewé ọmọ ní gèdègèdè, yẹ̀pẹ̀ òkun, àwọn òmùwẹ̀ ẹnu wọn bá yín wẹ̀ lọ́nú omi, tinú òkun gan ni wọ́n lọ bù, wọ́n má bù tètè o, wọ́n má bù tètè o. Yẹ̀pẹ̀ inú òkun òun ni wọ́n bá yín bù. Bẹ́ẹ̀ náà ni ti ọ̀sà. Ṣé ń gbọ́? Yẹ̀pẹ̀ òkun, yẹ̀pẹ̀ ọ̀sà, ẹ dà méjèèjì papọ̀, ẹ wàá kù, ẹ tuntun lọ, ẹ wàá kù, ẹ tuntun lọ, ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Yẹ̀pẹ̀ oríta mẹ́ta, ká pé oríta mẹ́ta kan ní ení, oríta kan tó ní èjì, oríta kan tó ní ẹ̀ta. Ṣáà kó ti di oríta mẹ́ta, ẹ bu yẹ̀pẹ̀ díẹ̀ ń bí, ẹ bu yẹ̀pẹ̀ díẹ̀ lọ́hùn, ẹ tún bu yẹ̀pẹ̀ díẹ̀ lọ́hùn, ẹ wàá da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ẹ lọ̀ ọ́ gúdúgúdú. Bí àṣà àwọn ará Mọ̀nàgìrì wọn á ní gúdúgúdú. Tẹ́ bá ti lọ gbogbo ẹ̀ pátápátá ní jẹ́ bẹ́ẹ̀, ẹ wàá kù, ẹ tuntun lọ, ẹ kù, ẹ kó òun náà sẹ́gbẹ̀ẹ́ kan. Yẹ̀pẹ̀ orí àkìtàn oríṣi mẹ́ta tí máa kún. Àkìtàn tí ń gba ilẹ̀ dáadáa, wọ́n ní bàbá gbálẹ̀ ta gbáta, ọ̀nà àtàlà darí ẹ̀ sí. Elédùmarè yóò darí oore tí ń lé yín lọ́wọ́ gbogbo ibi tẹ́ tí ń wò mí. Yẹ̀pẹ̀ orí àkìtàn mẹ́ta tí ń gba ìdọ̀tí dáadáa, ẹ lọ bu yẹ̀pẹ̀ ẹbẹ̀, ẹ da yẹ̀pẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ẹ lọ̀ gúdúgúdú, ẹ tún kù, ẹ tún lọ, ẹ tún kù, ẹ tún lọ, ẹ tún kù, ẹ kó òun náà sẹ́gbẹ̀ẹ́ kan. Ewé aníyìkáyé, ọmọ mẹ́wẹ́ tí wọ́n ń pèlè ewé aníyìkáyé,
ewé atani jẹ́ bẹ́ẹ̀, ewé kọ́lé ọ̀rọ̀gbà tòójọ́ ni o, kìí ṣe èyí tó ti rọka orí gbá o, tí òjé rẹ̀ ń kán sàlàsàlà, òun la nídìí o. ẹyin adìẹ ìbílẹ̀, ẹyin adìẹ yìí o, kìí ṣe pọ́ lọ́ọ́ rà á lórí àtẹ o. ẹni tí bá ń sin adìẹ lọ́lọ́ bá ẹyin adìẹ orí àbá ni, àyè kìí há títí kádìẹ ọmọ débi ẹyin rẹ̀. báyọ̀ wù ká wọ́n máa ké nígbà kí wọ́n máa ké láwo, ọ̀nà òní dímọ̀wọ̀, ara wọn máa dẹ̀ ọ́ ni, ọ̀nà òní há títí kádìẹ ọmọ dorí àbá rẹ̀, yóò dorí ẹyin rẹ̀. tọ́ bá lo sẹ́yìn kò sí ní báyìí wù kí nǹkan lelele tó, ara ó dẹ̀ ọ́, wọ́n máa rí tiẹ̀ ṣe, torí inú para mbẹ̀lọ́gọ́mọ̀ ti yọ. báyìí wù kẹ́gùn ọ̀pọ̀ lára ọ̀pẹ tó, ọ̀gọ́mọ̀ yọ ní tiẹ̀, yọ wá ààyè yọ kò wá sí ni gbogbo nǹkan ti lè ga gádígádí tó. tọ́ bá lo sẹ́yìn gbogbo nǹkan rẹ̀ yọ máa lọ ní gbẹdẹmukẹ. awọ ìlú gángan, wọ́n ìjẹ́lu òdòdó, wọ́n jẹ́lu bàtá tí wọ́n lù tó ti ya, ọ tọ́jú ẹ̀, ọba ti tọ́jú ẹ̀, ó gbìyànjú ogun, ó ṣòro ogun, èèyàn lè fún ẹ̀rọ kí wọ́n bá ní lọ́, ìyẹn ti ẹ̀ yá, wọ́n á bá lọ́ dáadáa, ó kó òun náà sẹ́gbẹ̀ẹ́ kan. ọ̀mùnú ewé kókò tí máa hún ni lẹ́nu kọ́ o, kókò jíjẹ, ọ̀mùnú ewé rẹ̀ ó tọ́jú ẹ̀ pẹ̀lú egbòdì kókò tá à ń pè ní ọkàn kókò. ṣé àmọ́ pé nídìí egbò rẹ̀ ìtàkùn kan bẹ́ẹ̀, gbòǹgbò tó wà lábẹ́ rẹ̀ yẹn tí kókò so mọ́ yẹn, òun ló gé. ewé kókò, egbò àti egbòdì kókò, ṣé ń gbọ́, ewé sìkímìnì, ewé onítìkùtì, ó ti tọ́jú ẹ̀, ó yẹ gún gbogbo ẹ̀ pọ̀, ó di gúngún, a máa fi oyin pò, ó di gúngún, a máa fi oyin pò, ẹ tọ́jú omi òkun díẹ̀, omi ọ̀sà díẹ̀ àtoyin ẹ máa fi pò. tẹ bá ti ń gun òun ní kẹ́ ẹ máa wọ́n sí. ọmọ ìyá mi, tẹ bá parí ẹ̀ tán, inú ṣẹ̀kẹ̀rẹ̀ alágé yìí là á kó sí. tó bá ti kó sínú ṣẹ̀kẹ̀rẹ̀ alágé yìí, ẹ wàá fi ìkódẹ kan gun ní orí. a máa ń lo iṣẹ́ yìí níjọ́ ajé, ijọ́ àánú, ijọ́ àbámẹ́ta, àwọn ọjọ́ tá a máa lò nìyẹn. ẹlòmíì lè béèrè pé kí ló dé tí ọjà máa kì í ṣiṣẹ́ tá a máa lò ní gbogbo ìgbà. ijọ́ Monday, ijọ́ Wednesday, ijọ́ Wednesday àti ijọ́ àbámẹ́ta tí ṣe sátidé, àwọn ọjọ́ tẹ́ ẹ máa lò nìyẹn. iṣẹ́ yìí dáa o, ọ̀sẹ́ni tẹ́ bù fún tí ò ní má dúpẹ́. orúkọ mi ni Lukumon ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. tẹ́nìkan bá pèrè ẹ̀ ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá ti gbọ́ Lukumon ọmọ Ayédáre kì í ṣèmi o. tó nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀? ìtọ́jú ara ńlá ní ewé àtegbò, àbẹ́fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yín, owó ní ọ̀nà yín o, ẹ sanwó kọ̀bọ́fẹ́ wá. ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí. public ń bẹ, ẹ ní sanwó wọbẹ̀, ẹ sì láǹfààní àti béèrè kankan, ẹ jẹ́ mẹ́mbà lásán. private, ẹ láǹfààní àti máa béèrè lórí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a ti fi sílẹ̀ tí ò yé yín, àbí nǹkan míì, bóyá àlá yín ni kò yé yín, ẹ fẹ́ máa béèrè. bẹ́ẹ̀ nǹkan bá tiẹ̀ ti wọbẹ̀, ẹ ti rí ohun táwọn èèyàn ń béèrè, ẹ̀yin náà máa rí i pé má béèrè oògùn bọ́n, má béèrè oògùn àdá, má béèrè oògùn owó. ṣọ́ngbọ́n mi yé, má béèrè oògùn àjàtúká lọ́wọ́ mi o, àwọn ìdáhùn òru nǹkan bẹ́ẹ̀ o. ṣùgbọ́n nǹkan àlàáfíà táyé ẹni tí wọ́n fi bọ́ kò lórí ìdè, ọ̀fẹ́ lọ́ọ́ máa gbà.
10,000 ló fi wọlé 5,000 ní tẹ́lẹ̀ ó ti di 10,000 tó tún bá ti parí owó rẹ̀ ti due ayọ̀ kúrò tó bá sanwó rẹ̀ ó tún jọmọ ẹgbẹ́ lọ kò sì jẹ́nu tó yọ yẹ wá kò ní yẹ ẹ̀yà mú nọ́mbà yẹn mọ́ ọ́dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 ẹgbàá kan sí +23481 33 155 111 +23480 +23481 33 155 111 tẹ́ ẹ bá pe nọ́mbà yìí tí ọ̀lọ́mi ò sí lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n mo ti ń bá yín sọ̀rọ̀ yìí sóde sí makasi àbọ̀bọ̀ lórílẹ̀‐èdè abidjan ibẹ̀ ni mo wà ọ̀fẹ́ rí mi ni ó ní o ti wá dọ̀ mí rí o ní complain ẹ̀yẹ̀jú sí mi àbọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá ní ẹ̀yẹ̀jú sí mi ọba tí ń bọ̀ wá mo consultation dání o 5,000 naira ni 5,000 sefa ní abidjan kò sì jẹ́nu yìí ti pé ó déwájú mi àwọn máa wá rojọ́ ọkọ mi kọ̀ mí ọkọ mi ò fẹ́ràn mi mo lè ọjọ́ ta ni o kò sì jẹ́nu ẹ̀yin tẹ́ ní diabetes ẹ kàn sí wa ẹ̀yin tẹ́ ní jẹ̀dí ẹ kàn sí wa oríṣiríṣi mélòó la fẹ́ kà ó wà lẹ̀ ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Benin nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +229 5465 1928 +229 5465 1928 ẹgbàá kan sí +229 5465 1929 +229 5465 1929 nọ́mbà orílẹ̀‐èdè Côte d'Ivoire ẹ máa rí lórí fọ́nrán báyìí yọ̀ọ̀yẹ̀ wa o kò ní yẹ̀ ẹ́ lẹ́ o n ta fẹ́ ọlọ́run ó ṣe èyí tá a fẹ́ elédùà yóò lè jìnnà sí wa tó èmi ọmọ yín náà Lukman ọmọ yẹn dáre tó a máa fèyí sí lọ àdákì ìrókò ọmọ bọ́ alẹ́ ìdàkì ìrókò ọmọ bọ́ alẹ́ bálápá nẹ̀dẹ́ bá rògbò bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí o ẹ̀yin tẹ́ wà lájò ẹ̀ ní jò sájò àjò ní ó jò fún yín o ire kàbìtì.